Ẹ kú àkókò yìí o, ẹ̀yin aráalé. Ẹ káàbọ̀ sórí ètò Inside Life nínú ayé. A tún ti gbé ìkan nínú àwọn ìlúmọ̀ọ́ká ògbóǹtarìgì, àwọn pèdèpèdè tí àwọn ayé mọ̀. Most of people ló ti máa gbóhùn wọn ṣùgbọ́n wọn ò mọ the face behind ẹni tó ń jẹ́ humble presenter. So ní kíkún, ẹ jẹ́ bá a sọ orúkọ yín fún àwọn aráalé. Orúkọ mi ni Olúṣọlá Ògúnyínká Ọlábọ̀dé tí gbogbo èèyàn mọ̀ sí humble presenter. Ẹ káàbọ̀ sà. Ṣe àdúpẹ́. A fẹ́ kẹ́ bá a sọ nǹkan tí ó inspire yín tó jẹ́ kí iṣẹ́ pèdèpèdè kágbóhùnsáfẹ́fẹ́ kó wù yín láti ṣe. Ẹ jẹ́ bá a sọ fún àwọn èèyàn wa. Inú mi dùn gan. Látìgbà tí mo ti wà ní kékeré, mo ti nífẹ̀ẹ́ sí láti máa gbọ́ rédíò. Pàápàá jùlọ tí dáàdì mi bá fẹ́ kí n ṣiṣẹ́ kan, bóyá ńgbà tá a ṣì kéré, wọ́n lè ní bóyá o aṣọ yìí ló máa fọ o, bóyá aṣọ ló máa lọ o, báyìí ló ti máa tún yàrá mi ṣe o. Wọ́n á wá tan rédíò, wọ́n á gbé sí rédíò Nàìjíríà tàbí kán gbé sí rédíò YO nígbà yẹn lọ́hùn-ún. Wọ́n bá ti gbé síbẹ̀, màá bẹ̀rẹ̀ sí ń gbọ́ oríṣiríṣi àwọn Wálé Rùfáì, àwọn Kọ́mọláfẹ́ Ọláìyá, gbogbo àwọn èyí tí mo ṣe máa ń gbọ́ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ lórí rédíò, wọ́n ṣe ń pa wá lẹ́rìn-ín. Gbogbo nǹkan yẹn lèmi náà máa ń ṣe tí má ti délé ìwé pé èmi náà lè ṣe nǹkan yẹn. Ló wù mí láti kékeré díẹ̀ ló ti ń wù mí kémi náà ti máa ń ṣeré ṣẹ̀fẹ̀ pẹ̀lú àwọn èèyàn títí tá a fi wá dàgbà ká tó lórí ọ̀fẹ́ àti lọ sí ilé ẹ̀kọ́ gíga. Ó dàbẹ́. Ẹ jọ̀ọ́ kí wá ní ìdojúkọ tí ẹ rí tó bá yín lẹ́dọ̀ iṣẹ́ mo máa fi sílẹ̀ mi ò ní ṣe mọ́. Ṣe rí, ohun tí mo mọ̀ ni pé ohunkóhun tí owó bá ti ń tibẹ̀ wá kì í rọrùn. Oríire ò dẹ̀ máa ń fẹ́ kéèyàn ṣèun, èèyàn ló máa ń fagídí ṣe é. Téèyàn bá ti mọ̀ pé ohun kan yìí òun fẹ́ ṣe é láṣeyọrí, ó gbọ́dọ̀ mọ̀ pé ìpèníjà máa wà ńbẹ̀. Nǹkan yẹn tí àwọn òbí mi ti fi kọ́ mi láti kékeré pé ohunkóhun tó bá fẹ́ ṣe tó bá máa ṣàṣeyọrí ńbẹ̀, wàá ní ìpèníjà o, wàá ní àdojúkọ o. Ó pẹ̀lú nǹkan tó ràn mí lọ́wọ́ láti dojúkọ àwọn ìpèníjà tó wà nídìí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. Àkọ́kọ́ ni pé nígbà tí mo ṣetán nílé ìwé tí mo nílò láti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ nílé iṣẹ́ rédíò, mo pinnu pé kò wù mí kí n jẹ́ permanent staff fún iléeṣẹ́ rédíò kankan. Mo fẹ́ jẹ́ freelance tí màá lè sọ̀rọ̀ láwọn iléeṣẹ́ rédíò tó pọ̀ káàkiri, àti pé àwọn èròǹgbà míì tí mo ní, bóyá ó wù mí kémi náà ní iléeṣẹ́ tèmi tá a máa ṣe ìpolówó ọjà, ìyẹn tá a mọ̀ sí agency. Ṣùgbọ́n tí má ti ń bá iléeṣẹ́ rédíò kan ṣiṣẹ́ láti bẹ̀rẹ̀ parí, àwọn náà máa ní Monday títí di Sunday, à á ṣe morning, à á ṣe afternoon, à á ṣe night. Àwọn nǹkan wọ̀nyí kò ní jẹ́ kí ó rọrùn. Nígbà tí mo bẹ̀rẹ̀, mo rí pé ọ̀pọ̀ iléeṣẹ́ rédíò ló wù wọ́n pé kí n jẹ́ òṣìṣẹ́ wọn tó máa jẹ́ permanent staff. Èmi ò fẹ́ bẹ́ẹ̀ torí pé mo ní àfojúsùn àti èròǹgbà tí mo fẹ́. Gbogbo àwọn èèyàn sọ pé humble báyìí ló ṣe é ṣe bẹ́ẹ̀, wọ́n ti fún ẹ ní offer náà, ó yá máa bá wọn ṣiṣẹ́. Mo ní rárá, mo mọ ibi tí mò ń lọ, ibi tí mo dé yìí, mo ní mi ò fẹ́ jẹ́ kí ohunkóhun ó divert attention mi sí goal mi in this line of broadcasting. Mo wá ṣe sùúrù. Èèyàn tí ò bá dẹ̀ ti gba sálárì, báwo ló ṣe fẹ́ jẹun, báwo ló ṣe fẹ́ rówó ilé san, báwo ló ṣe fẹ́ rówó mọ́tò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn nǹkan wọ̀nyí jẹ́ ìpèníjà gan, ṣùgbọ́n díẹ̀díẹ̀ Ọlọ́run ṣe, àwa náà lọ ṣe company registration wa. Nígbà tá a ṣe, àwa náà láǹfààní láti ní iléeṣẹ́ tá a mọ̀ sí Bestman Entertainment, títí tá a ti ń ṣèpolówó fáwọn èèyàn. À ń ṣe jingle lédè Yorùbá, à ń ṣe lédè òyìnbó, à ń ṣe ní pidgin, à ń ṣe láwúsá, bákan náà a tún ń ṣe ní èdè Ìgbò. Torí náà a ti wá bẹ̀rẹ̀ sí ní àwọn iléeṣẹ́ táwọn náà ń gbéṣẹ́ fún wa pé Bestman Entertainment o, iléeṣẹ́ humble presenter o, èyí ni agency wa tí wọ́n máa bá a ṣèpolówó wa o, bóyá ní èdè Yorùbá ni o, òyìnbó ni o. Àwa náà wá bẹ̀rẹ̀ sí ní send àwọn advert yẹn sáwọn iléeṣẹ́ rédíò káàkiri Nàìjíríà kí ni tó bá ti ní ká ṣe. Ṣùgbọ́n àkọ́kọ́ fi iléeṣẹ́ rédíò bẹ̀rẹ̀ láti máa gbóhùn sáfẹ́fẹ́, láti máa ṣe àwọn ètò lédè Yorùbá tó rọrùn jùlọ fún humble presenter láti máa ṣe. Ṣùgbọ́n yàtọ̀ sí yẹn, ọ̀pọ̀ àwọn nǹkan míì ni humble presenter tún ń ṣe. Pé a dúpẹ́ fọ́lọ́run pé àwa náà nínú iṣẹ́ tó jẹ́ agency tá à ń gba àwọn ìpolówó, tá a dẹ̀ tún ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ láti mọ̀ sí nípa iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́, tá a sì ń bá bọ̀ láti bí 20 ọdún báyìí títí di àsìkò tá a wà.
ẹ ṣé sà. ẹ̀yin tèmi bólẹ̀ wà ẹ̀jẹ̀ ń ganu sí gbohùngbohùn yìí kí n gbé yín débẹ̀. bẹ́ẹ̀ mọ̀ fáwọn Yorùbá sọ wípé bàbá ti rìn sí báyìí náà la ṣe ń kun ni. dá irú aṣọ tá a bá wọ̀ náà ni ó sọrú àpẹẹlẹ tí wọn yóò fún wa. bí àwa wá jẹ́ mùmínà àbí mùmínà òdodo. wọn aṣọ kan wà téèyàn ń wọ̀ tí àdúrà ń tètè gbà. ìrọ̀rùn ló mà bá dé o ní Bisi apparel. àwọn aṣọ bíi jàlámíà àbáyà káf gbogbo àwọn aṣọ alárànbarà láti ìlú Saudi òní àti tóbìnrin tó ń bẹ nínú ilé ìtajà Bisi apparel. ọ̀pọ̀lọpọ̀ àwọ̀tẹ́lẹ̀ lòmíì ni kì í jẹ́ kó ní bó ṣe rìn mọ́. wọ́n ń ta àwọ̀tẹ́lẹ̀ àwọn àbúrò wọn fún wọn. bàtà ọ̀dà fasos water get. èyí kì í ṣe bẹ́ẹ̀ ní ti Bisi apparel ló. bó jẹ́ ta àwọ̀tẹ́lẹ̀ tọkùnrin àti tóbìnrin. boxers bra tight gbogbo size pátápátá lání. inú ẹ̀ kàn sí Bisi apparel lónìí. lóòótọ́ ti ń bẹ nínú ọ̀rọ̀ mi. Bisi apparel wà ní Coca-Cola road Panṣẹ́kẹ́ Abẹ́òkúta Ògùn state. ẹ̀lú wọn ni 09034264571 tàbí 07013832026. ẹ tún lè WhatsApp wọn lórí àwọn nọ́mbà wọ̀nyí. aṣọ wíwọ̀ pẹ̀lú Bisi apparel ìrọ̀rùn ló bá dé. ẹ jọ̀ọ́ ẹ bá a sọ àwọn ẹ ti bá a sọ dojúkọ yín gẹ́gẹ́ bíi pé ẹni tí ò gba sálárì sọ́tọ̀ ọlọ́dẹ ti fún yín ní àṣírí adúpẹ́. ẹ jọ̀ọ́ bá a sọ àwọn nǹkan tẹ rí tó jẹ́ ohun ìwúrí àti ìdùnnú fún yín tẹ fi ṣe iṣẹ́ yìí. ìwúrí tí mo rí pọ̀ gan-an o. àkọ́kọ́ ni pé ṣé téèyàn bá wọ́n ní ẹni tó ń kọrin tí ò bá dùn ṣèbó náà ń fi ti ara ẹ̀ gbọ́. bẹ́ẹ̀ ni. kíní kan wà tí àwọn kan sábà máa ń sọ ṣùgbọ́n tí ò jẹ́ òótọ́. wọ́n ní kò sọ̀rọ̀ tí pírìsẹ́ńtà kan lè máa sọ lórí rédíò tó bá ti pe fóònù nọ́mbà ẹ̀ ara àwọn èèyàn tó ṣáà máa pè ṣáá ni tá máa kí ẹ ṣé o à ń gbádùn yín o òótọ́ àwọn èèyàn máa ń sọ bẹ́ẹ̀. ṣùgbọ́n àwọn calibre of people kan wà tí wọ́n yìí ṣe èèyàn tó sábà máa ń pè sórí rédíò. ṣùgbọ́n tí àwọn èèyàn bá wá pè tàbí lẹ́yìn ìgbà tá a parí ètò tí wọ́n pè wá tí wọ́n sọ̀rọ̀ àwọn ìwúrí ká wá wò ó pé talẹ́ni tó pè mí yìí pé odidi ọba àlú ló pè mí yìí odidi kọmíṣánná ló pè mí yìí odidi mínísítà ló pè mí yìí odidi olóyè ńláńlá láwọn ìlú ló pè mí yìí odidi ẹni tó ní ilé iṣẹ́ ńláńlá ló pè mí yìí. ìgbà míì wọ́n á tún pè pé ó wù wá pé kẹ́ wá ṣèpolówó fún iléeṣẹ́ wa ọmọ mi ló fẹ́ ṣèyàwó ó ti pẹ́ tí mo ti ń gbóhùn yín lórí rédíò ẹ̀yin ló wù mí kẹ́ wá tukọ̀ ètò níbi ìgbéyàwó ọmọ mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn nǹkan yìí máa ń jẹ́ nǹkan òwúrí. ìgbà míì tá a bá kàn débì kan tá a kàn ń sọ̀rọ̀ wọ́n ní ohun yìí jọ ohun tí mo ti gbọ́ o ṣé ṣiṣẹ́ iléeṣẹ́ rédíò ni àbẹ́yìn ni ọ́n bù ni mo yà èmi ni ọ́n bù àwọn míì á tún fún wa lówó wọn á tún bá wọn ya fọ́tò àti oríṣiríṣi àwọn nǹkan so ọ̀pọ̀ àwọn nǹkan ìwúrí ló máa ń wáyé tó fi jẹ́ kí ọkàn wa balẹ̀ pé ojú ọ̀nà tá a wà yìí ojú ọ̀nà àṣeyọrí ni. yàtọ̀ sí yẹn iṣẹ́ yẹn náà là ń ṣe tá a fi bí afẹ́yàwó tá a fi bímọ lọ́nà tó ń ṣe ọ̀pọ̀ àwọn nǹkan mèremère tá a ní lónìí tó sì múnú wa dùn. tó gbogbo àwọn nǹkan wọ̀nyí ni nǹkan òwúrí tó ń wáyé nínú iṣẹ́ tí mo yàn láàyò tí mò ń ṣe títí di òní olónìí. ẹ ṣé bàbá wa ẹ jọ̀ọ́ ó tún ní ìbéèrè kan tí mo fẹ́ bi yín o ǹjẹ́ ẹ lè jẹ́ kí àwọn ọmọ yín kọ́ ṣiṣẹ́ yìí ṣé tẹ̀ ń ṣe. dáadáa ó kéré tán àwọn ọmọ mi méjì náà máa ń sọ fún mi pé my daddy mo láìkí iṣẹ́ tẹ̀ ṣe o èmi náà jẹ́ ò lè máa mú mi lọ sí stúdíò èmi náà fẹ́ máa sọ̀rọ̀ lórí rédíò torí náà lọ́pọ̀ ìgbà àjọ máa ń wá sí stúdíò ìgbà míì a máa lọ sí recording studio ìgbà míì tá a bá fẹ́ ṣe àwọn iṣẹ́ míì tó jẹ́ bíi advert tó máa nílò ohun ọmọdé ohun tiwọn náà ti ń wà níbẹ̀ àwọn náà tí mo bá ṣe ń gbẹnu sí máìkì tó ń pawó tó ń dowó àwọn náà ti ń bọ̀ díẹ̀díẹ̀ mo sì mọ̀ pé nígbà tó bá yá àwọn náà di ìlú mọ̀ọ́ká bíi bàbá wọn. ẹ jọ̀ọ́ kí ni àmọ̀ràn yín fáwọn tí wọ́n wò wá nílé. àmọ̀ràn mi fún àwọn tí wọ́n wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí ni pé ẹ jẹ́ kí a fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọmọ wa. àkọ́kọ́ nìyẹn ohun míì ni pé ẹ má kàn jẹ́ ká wò ó pé ọmọ mi I'm a lawyer I want you to be a lawyer as well. ká wo kí ni ẹ̀bùn tọ́lọ́run fún ọmọ wa kí ni ohun tí ó ní agbára láti lè ṣe. tá a bá ran ọmọ kan lọ́wọ́ lórí tó rọrùn fún jù láti ṣe tó bá yàn án as a career á rọ̀ lọ́rùn á dàbí ìgbà téèyàn kàn ń fẹ́ràn jẹ̀kọ ni. ṣùgbọ́n tá a bá ní kọ́mọ wá ṣe nǹkan tí ò fi bẹ́ẹ̀ lóye ń pa ẹ̀ tàbí tí ò rọrùn fún un ó lè ṣe lóòótọ́ ṣùgbọ́n àṣeyọrí tá a rí tí ó lè má tó bá a ṣe fẹ́. torí àwọn ọmọ mi tí mo sọ pé wọ́n máa ń bá a rìkọ́ọ̀dù jíǹgù wọ́n máa ń ṣe kíní fúnra wọn ló wù wọ́n
kì í ṣe pé mo fi tipátipá láti fi mú wọn. nínú ẹ̀yin ará ilé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa, tẹ bá ra àwọn ọmọ yín táwọn náà nífẹ̀ẹ́ sí iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́, ẹ ràn wọ́n lọ́wọ́. Ẹ lè sọ fún wọn, ẹ lè ra rédíò fún wọn táwọn náà máa gbọ́ bóyá látòrí fóònù wọn, táwọn náà sọ̀rọ̀ bíi pé wọ́n ń kàròyìn, táwọn náà sọ̀rọ̀ bíi pé wọ́n ń ṣe fíìmù, táwọn náà sọ̀rọ̀ bíi pé wọ́n ń ṣe ètò lórí rédíò, táwọn náà play ẹ̀ kán máa gbọ́. Tó bá ṣe ń gbọ́ tẹ̀léra wọn á ràn wọ́n lọ́wọ́ nígbà táwọn náà bá máa lọ ilé ẹ̀kọ́ gíga láti lọ mọ̀ sí i. Gbogbo àwọn ìpele ohun tó ti bẹ̀rẹ̀ yìí á ràn wọ́n lọ́wọ́, á sì jẹ́ kí ìgbésí ayé wọn náà kó nítumọ̀.